wò ó gbọ́ ọmọ ìyá mi, òótọ́ ni o ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ ọ̀rọ̀ nígbà tó bá wù ọ́, sẹ́ni tó bá wù ọ́, lásìkò tó bá wù ọ́. The right to freedom of expression has been guaranteed by the Constitution to you. Ṣùgbọ́n má jẹ́ n tàn, ó láwọn ọ̀rọ̀ kan tó o gbọ́dọ̀ sọ láwọn ìgbà kan sí àwọn kan. Nítorí wípé tó o bá sọ yóò kó ọ sínú ewu, yóò kó ọ sínú ìyọnu. Ara irú àwọn ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ tó o lè sọ tó lè da omi àlàáfíà ìlú rú. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ má sọ o, ó dáa kó o dákẹ́ kó o má sọ ju kó o wá sọ tán ó kó ọ sí ìyọnu lọ. Lára àwọn ọ̀rọ̀ míì tó o lè sọ eléyìí tó lè kó ọ sí ìyọnu, òun ni kó o ti ran ìwà ọ̀daràn mọ́ èèyàn kan. Bóyá kó o pè é ní orúkọ kan tó ṣe pé irú orúkọ náà bí èèyàn bá gbọ́, tí àwọn agbófinró bá gbọ́ wípé ẹnìkan jẹ́ irú orúkọ yìí, ọ̀ràn ni fún irú onítọ̀hún. Sórí irú orúkọ ọ̀hún o ò gbọ́dọ̀ pè èèyàn. Àbí kó o sọ pé èèyàn ṣe nǹkan kan eléyìí tó ṣe wípé lábẹ́ òfin ọ̀ràn ló já sí, o ò gbọ́dọ̀ sọ nípa èèyàn kan. Sórí àwọn ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ tó ṣe wípé nígbà tó o bá sọ yóò kó ọ sí ìyọnu. Má sọ o. Nítòótọ́ ló ní ẹ̀tọ́ láti sọ ọ̀rọ̀ nígbà tó bá wù ọ́, lásìkò tó bá wù ọ́, sẹ́ni tó bá wù ọ́ lábẹ́ òfin. Ṣùgbọ́n o rántí pé ó ní àwọn ọ̀rọ̀ kan eléyìí tí o ò gbọ́dọ̀ sọ, tó o gbọ́dọ̀ mẹ́nu bà rárá lábẹ́ òfin. Orí ìkànnì akẹ́kọ̀ọ́ òfin ilé wa láti Abdullahi Legal Academy ló sì ti ń bọ́ sí etí ìgbọ̀yìn. Orúkọ tèmi sì ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulraufi. Ẹ lè darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ móhùnmáwòrán YouTube àti lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook pẹ̀lú orúkọ wa tí í ṣe Abdullahi Legal Academy. Ẹ tún lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. Títí di ìgbà míì tí èmi àti tí a tún máa wá pàdé ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní àyín tí a sì máa kọ́ nípa àwọn òfin orílẹ̀-èdè Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Ẹ jẹ́ ká mọ̀ rí wípé à ń lo òfin o. Lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ní lùgbàdì òfin.